Baale eléyìí gún ọmọ Araadugbo rẹ̀ yánnayànna. Iléeṣẹ́ ọlọ́pàá agbègbè Dánírìmí níjọba ìbílẹ̀ Fagge nípínlẹ̀ Kano ní ọ̀gbẹ́ni Hasan Wansami tó fọ̀bẹ aṣọ́rọ́ ọmọ aráalé rẹ̀ Yusuf Muhammad ẹni 20 ọdún yánnayànna lẹ́gbẹ̀ẹ́ ọ̀run wà báyìí o. Aláròyé gbọ́ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé lọ́jọ́ ajé Monday ọjọ́ 26 oṣù kejì ọdún 2024 yìí lásìkò tí Wansami rí Yusuf àtàwọn ọ̀rẹ́ rẹ̀ kan tí wọ́n ń gbá bọ́ọ̀lù lójú títì níwájú ilé rẹ̀. Lójú ẹsẹ̀ ló ti jágbe mọ́ wọn pé kí wọ́n dáwọ́ gbígbá bọ́ọ̀lù ọ̀hún dúró, ṣùgbọ́n ṣe ni àwọn ọ̀dọ́ ọ̀hún kó bọ́ọ̀lù ọ̀hún lọ sí àdúgbò kejì tí wọ́n sì ń gbá lọ. Ìbínú pé wọn kò gbọ́dọ̀ sí òun lẹ́nu ló mú kí Wansami lọ yọ ọ̀bẹ aṣọ́rọ́ kan jáde tó sì ń lé wọn káàkiri. Ọwọ́ ẹ̀ tẹ Muhammad ó sì fọ̀bẹ ọ̀hún gún lẹ́gbẹ̀ẹ́ ọrùn yánnayànna ni. Bí Wansami ti hu ìwà ọ̀daràn yìí tán ni ọ̀pọ̀ aráàlú ti ń bínú sí i tí wọ́n sì ti ń kóra wọn jọ láti dá sẹ̀ríà fún un. Ṣùgbọ́n tí abilékọ Rabi tí í ṣe ìyá Muhammad tí wọ́n fẹ̀bẹ́ gún ọmọ rẹ̀ lọ́rùn sáré lọ fọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá létí ni wọ́n bá wá fọwọ́ òfin mú afurasí ọ̀daràn náà wọ́n sì gbé lọ tẹ̀sán wọn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún SP Abdullahi Haruna tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Ìṣẹ́gun Tusidee ọjọ́ 27 oṣù kejì ọdún yìí sọ pé àwọn máa tó fojú Wansami balẹ̀ ẹjọ́ kó lè jìyà ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ni. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.